kò yẹ kẹ́ ṣe bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ ń ṣe mọ́ Islam ẹ̀yin encourage kó jáwẹ̀ kò yẹ kẹ́ ṣe bẹ́ẹ̀ nítorí bẹ́ẹ̀ ó yẹ kí fún yín 50,000 mọ́ nítorí pé ẹ̀ ń polongo nínú ọ̀sán àwẹ̀ tó dẹ̀ kó jọwọ́ ọ̀rọ̀ lẹ̀ táwọn ẹ̀ máa fi ṣínú àṣẹ silent storm wọ́n fún yín ní owó 20,000 naira ẹgbà gbogbo ara rí nǹkan tó ṣẹlẹ̀ nínú fọ́nrán yẹn ẹ wá jẹ́ ká kàn fòye gbé wípé àwọn mùsùlùmí yìí wọ́n ráyè gbé ṣẹ̀ríà wọlé àwọn òfin tí wọ́n máa ṣe tó bá ti di irú àsìkò àwẹ̀ báyìí ẹnì kankan gbọ́dọ̀ jẹun ta kódà ìwọ tó bá jẹ́ pé iṣẹ́ oúnjẹ ló ń ṣe tó ń ta oúnjẹ ibẹ̀ ló ti ń rówó o ò gbọ́dọ̀ ta oúnjẹ ìyà gbọ́dọ̀ jẹ láàrin oṣù kan yẹn ẹ rí i pé ẹ̀sìn Islam yìí ó wá láti wá ba ayé wa jẹ́ ni gbogbo ala rí i pé ìyá yìí ń sìn iṣẹ́ tó ń ṣe tí ó mówó wọlé fún òun ni iṣẹ́ oúnjẹ ṣé gbogbo àwọn èèyàn ló ń gbàwẹ̀ ni ṣé gbogbo èèyàn ni mùsùlùmí ni irọ́ torí pé àwọn kan ń gbàwẹ̀ àwọn tó wá ń ta oúnjẹ yẹn kò wá gbọdọ̀ ta oúnjẹ torí pé ìyá yẹn ń sìn ó ti borí ó ti jẹ́ mùsùlùmí iṣẹ́ ẹ̀ tó jẹ́ pé iṣẹ́ oúnjẹ ló ń ṣe kò wá gbọdọ̀ dáná ní àsìkò yẹn ó gbọdọ̀ jẹ́ kó di alẹ́ táwọn èèyàn bá fẹ́ jẹun àwa kọ́ la kó bá àwọn tó ń gbàwẹ̀ náà anybody ló ní right láti ṣe nǹkan tó bá wùn ẹ̀yin èèyàn wa ẹ̀sìn Islam kò wá bá wa mú lérè o ẹ rí wípé mo sọ pé wọ́n ń fi owó fọ́ǹdì ẹ̀sìn yìí ló fi dé ibi tó dé yìí inú owó tí wọ́n fi ń fọ́ǹdì ẹ̀ inú ẹ̀ lẹ́rí yẹn wípé ó yá ìyá yìí gba owó yìí bí ìyá yẹn ṣe gbowó yẹn sìn ó lè wò pé kóun dúró lé kóun máa ná owó yẹn títí tí ààwẹ̀ máa fi tán òun ò gbọdọ̀ dáná ẹ̀yin èèyàn wa ẹ̀sìn Islam ẹgbẹ́ òkùnkùn ni ẹ jí ẹ má sùn Allah kò kí ń ṣọlọ́run olódùmarè ààwẹ̀ táwọn mùsùlùmí ń gbà òṣùpá ni wọ́n ń gbà fún moon deity orúkọ ẹ̀ ní sin tẹ́ bá wo Yasin sin nìyẹn ni wọ́n ń gba ààwẹ̀ Ramadan yìí fún ẹ̀yin èèyàn wa irọ́ lásán òfútù fẹ́tẹ̀ àṣà tí ò ní kán òun ni ẹ̀sìn Islam wọ́n ń jà ní Iran ní báyìí kí ló dé tí Allah ò bá wọn ṣẹ́gun ẹ̀yin èèyàn wa ẹ lọ kúrò ní ẹ̀sìn Islam wọ́n fẹ́ fi kógun jà wá ni wọ́n fẹ́ fi gba agbára lọ́wọ́ wa tó bá máa tó àkókò tí wọ́n bá fẹ́ wá máa bá wa jà kò ní sí nǹkan tá a fẹ́ fi gbára wálẹ̀ ẹ jí ẹ má sùn ẹ padà sílé yín nǹkan tó bá ń ṣe nílé yín ni kẹ́ ẹ lọ máa bá wọn ṣe Allah déètì àwọn Árábù ni déètì òun ni nǹkan tá a gbé kalẹ̀ tá a ń bọ èyí tó wá jẹ́ tàwọn Lárúbáwá òun ni Allah àwa náà nítọ̀dọ̀ tiwa tí wọ́n bá gba tọ̀dọ̀ tiwa lọ́wọ́ wa tán wá gbé Allah lé wa lọ́wọ́ a máa di ẹni yẹpẹrẹ táwọn ẹni yìí bá bọ́ sí ipò agbára wọ́n máa kó gbogbo èèyàn lẹ́rú pátá àwọn òfin burúkú náà máa ṣe ẹ̀yin èèyàn wa ẹ jí o ẹ má sùn Allah kò kí ń ṣọlọ́run Olódùmarè èrè lásán ni paracetamol 10 naira ó lágbára jà Allah lọ Allah ò lè ṣe nǹkan kan kò lágbára kankan o bá gbàwẹ̀ látẹ̀yìndọ̀la o fúùtù fẹ́ tẹ̀ ó kàn fẹ́ bí para ẹ̀ dànù ẹ̀yin èèyàn wa ẹ jí ẹ padà sílé yín nǹkan tó bá ń ṣe ní kẹ́ ẹ lọ máa bá wọn ṣe Allah kò kí ń ṣọlọ́run Olódùmarè olúwa ilé Kaaba ni mo sọ yìí mo dúró ó dìgbà.